Hello, ẹ̀yin èèyàn mi. A kú dédé wòyí o. A kú bójú ọjọ́ ṣe rí o. Ẹ ṣé gan ni. Kábíyèsí ti padà dé láti abẹ́ ààbò. Ó ti padà dé láti ibi tó lọ fún 7 days. Ó lọ fún ìsẹ́ra. Bẹ́ẹ̀ ni, ó ti dé o. Òun ni ìyàwó ẹ̀ ṣe padà. Látàlẹ́ àná ni ìyàwó ẹ̀ ló ti pe ìyàwó ẹ̀ pé kó máa bọ̀. Pé òun ti dé torí ẹ̀ ní Naomi ṣe padà sáàfin. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó dé láyọ̀ àtàlàáfíà. Wọ́n ní ìyàwó ẹ̀ dùnnú pé Ọlọ́run ló yọ ọkọ òun. Gbogbo oríṣiríṣi tó rán sí kábíyèsí lọ́hùn kò sí tó hàmẹ́. Gbogbo ọ̀rọ̀ burúkú, gbogbo ìbànújẹ́, gbogbo ẹ̀ tó rán sí lọ́hùn Olúwa ṣe Ọlọ́run kó yọ. Ọlọ́run ni ò jẹ́ kí kábíyèsí kó lọ kú nínú ibi tó wà nípa bọ́n tún ṣe kidnap Tádéníkáwò. Lónìí, pẹ̀lú gbogbo oríṣiríṣi tá gbọ́ tí kábíyèsí gbọ́, Ọlọ́run ṣẹ́gun fún un. Lónìí, wọ́n ní tẹ bá rérò, ẹsẹ̀ ògbèrò ní ààfin lénìí o. Tó gbọ́ pé kábíyèsí ti dé pé jubilation, ó ṣubú lu jubilation, ayọ̀ ńlá ni. Wọ́n ní tẹ bá rí bí Naomi ṣe hug ọkọ ẹ̀ tó dì mú pẹ́kípẹ́kí. Olúwa ṣeun. Wọ́n ní ayọ̀ ńlá. Wọ́n láyọ̀ yẹn pọ̀. Abájọ tí Naomi fi dúró digbí. Ó stand. Ó sọ̀rọ̀ sí gbogbo wọn. Anyhow, ó sọ̀rọ̀ sáwọn ọ̀tá. Wọ́n ní gbogbo wọn wà short of words. Gbogbo agbára wọn Ọlọ́run ti bà gbogbo agbára wọn jẹ́. Kì í máa ṣe kékeré. Wọ́n ní wọn ò tó ẹrú láti dé ẹnu ọ̀nà kábíyèsí. Wọ́n ní wọn wá sí chamber kábíyèsí o. Wọ́n láwọn gbogbo àwọn olórí yẹn. Àfi Naomi nìkan ló lè súnmọ́ ọkọ ẹ̀. Wọ́n ní gbogbo àwọn tó kù ìbẹ̀rù bojo jẹ́ kán dé ẹ̀gbẹ́ kábíyèsí. Wọn ò dé chamber kábíyèsí láti jẹ́ pé débi pọ́n fẹ́ congratulate kábíyèsí pé kó káàbọ̀. Wọ́n ní bí wọ́n bá ṣe rere ńkọ́ ara kì yóò aya òbí. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní kì í ṣe kékeré o. Abájọ. Naomi sọ kì í ṣe pé bóyá Naomi sọ pé òun bínú àbí nǹkan kan. Òun padà. Ó ní kò sí nǹkan tó lè ṣe fún òun bẹ́ẹ̀ tó máa flick òun tó tiẹ̀ máa sọ pé àwọn náà dà. Ó ní kò sí bẹ̀rù fọmọ Ọlọ́run wọn. Kì í ṣe ayé ìsìn. Kò sí nǹkan tó tún fẹ́ lè ṣe. Wọ́n ní Naomi ó ti open up sí i. Tẹ́lẹ̀ báyìí ó máa dákẹ́. Ó ti sọ pé kò sáyé rìndìnrìndìn mọ́ torí wọ́n pè ń pa rìndìn, wọ́n pè ń pé kìnnì. Pé ńsìn tí ẹ̀mí mọ́ ti jẹ́ kó máa fọhùn. Ẹ̀mí mọ́ ti darí ẹ̀ pé kó dá wọn lóhùn. Ńsìn gbogbo ẹ̀rù ti ń bà wọ́n. Wọ́n ti ń sá sẹ́yìn pé àṣé ó lè sọ̀rọ̀, àṣé ó máa sọ̀rọ̀. Àṣé gbogbo nǹkan tá à ń ṣe, àṣé kì í ṣe pé bóyá kò wọ́n àbí kì í ṣe pé bóyá ó rìndìn. Ẹ jẹ́ ká ṣe báyìí fún. Bóyá ẹ̀rù á bà, bóyá á sá padà, bóyá àṣé fọ̀wí ẹ̀. Ọlọ́run ò dì í mú. Ó di Naomi mú. Ó dúró digbí pé kò sí nǹkan tó tún bọ̀ lókè tí ilẹ̀ ò gbà. Ẹ rí i pé Naomi ó ti yí gbogbo agbádá wọn. Agbádá ìka wọn ti yí dànù. Ó ti fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́. Ojú ti ta àwọn ọ̀tá. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní kí ẹ wá wo jubilation láàfin lénìí. Wọ́n kàn wí everybody kan yọ̀ ni. Ìdùnnú kan ṣubú láyọ̀. Ẹ rí i pé omi ti tán lẹ́yìn ìjà àwọn olórí yẹn. Omi ti tán. Lágbára Kristi Jésù k'Ọlọ́run kó túbọ̀ bá ró kábíyèsí lágbára. Gbogbo ìgbésẹ̀ àwọn olórí níṣẹ́ ibi tó tún fẹ́ gbé. K'Ọlọ́run kó dìgbò lù wọ́n lókù. K'Ọlọ́run kó lọ̀ wọ́n lúlú lókù. Gbogbo ìgbésẹ̀ tí kábíyèsí bá máa gbé Ọlọ́run á fún un ṣe. Ọlọ́run á fún kábíyèsí ṣe lágbára Kristi Jésù ọba ìyanu. Yes o. Wọ́n ní Naomi ó kú oríire. Kì í máa ṣe kékeré. Ṣé mélòó la fẹ́ sọ nínú irú ogun tí àwọn Naomi là kọjá? Naomi yẹn mélòó la fẹ́ wí, mélòó la fẹ́ sọ? Ọmọ yẹn máa jagun. Ogun tí Naomi jà tó fi borí. Ó ju ogun Ìtìlá lọ. Ogun Ìtìlá láyé ìgbà yẹn wọ́n sọ pé ìjà ọ̀rẹ́ ó lè kú.
wọ́n lógun tí Naomi jà pẹ̀lú àwọn olórí yẹn. Àwọn bíbù yẹn máa tiẹ̀ wá wọ́n máa gbójú gbóyà o. Wọ́n fẹ́ ẹni tó ń fi tìtorí ẹ̀ jà ìyẹn kábíyèsí yín ò tiẹ̀ rí tiwọn rò. Wọ́n dáná pé ó ti o wọ́n fẹ́ fi gbogbo ìgbésí ayé wọn wọ́n fẹ́ fi ṣe oògùn. Upon that ó sún wọn. Wọ́n mú wọn lójoojúmọ́ tí police station ò gbẹ́yìn lára Ashley. Police station gbẹ́yìn lára kí ló ń jẹ́ Mariam. Ẹ̀rí pọ́n ṣẹlẹ́yà. Mi ì sọ ẹlẹ́yà, ṣé mo ti ṣe ti ẹlẹ́yà tọ́nà lọ ṣe ní Ìbàdàn. Kábíyèsí arọ́rọ̀ gbọ́ dáadáa. Wọ́n ròyìn o tí Mariam àti Ashley tán fẹ́ lura wọn pa tó jẹ́ pé ṣe náà bọ́ńdù wọn kúrò nínú agbo ibi táwọn èèyàn pàtàkì wà. Ẹgbọ́n tún ṣe wọ́n ò tiẹ̀ wá ní ìtìjú mọ́. Ìtìjú yẹn ti yà wọ́n wèrè. Àìní ìtìjú yẹn ó ti yà wọ́n wèrè. Ogun tó ń ṣe yẹn ó ti affect wọn. Wọn ò gbádùn life wọn mọ́. Wọn ò ní sinmi. Wọn ò láyọ̀. Wọn ò ní ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ yẹn. Wọ́n lé ni wọ́n láwọn lọ. Ó tó ti Ashley tó fọkọ ẹ̀ lẹ̀. Wọ́n ní ṣe nìyẹn kàn ṣe ṣìnà káàkiri. Ibi tó ti ń ṣe ṣìnà ló lọ gbọ́mọ àlè wá. Ibi tí Mariam gan-an tó ṣe ṣìnà títí. Ó sá kúrò pẹ̀lú owó rádaràda tó ń sọ pé ó ní. Ṣẹ́ni tó ń lówó ṣó ń ka àbùkù tó yẹn. Pẹ̀lú òun àtowó ẹ̀ wọ́n kan àbùkù. Wọ́n lóun ló máa ń fowó yangàn ní ààfin pẹ̀ fún gbogbo àwọn olórí yẹn. Owó tó ní tó useless tí ò fi ṣe nǹkan rí. Ogun ló fi gbogbo owó ẹ̀ ṣe. Gbogbo owó ọjọ́ ayé Mariam, gbogbo owó tó ń sọ pé ó ní. Wọ́n ní billionaire ní ogun ló fi ń ṣe. Gbogbo ẹ̀ náà useless. Gbogbo ilé ẹ̀ṣẹ́ ẹ̀ náà sọ pé ó ti jóná tán. Ó dẹ̀ lóun ò ní repent. Ó dìgbà tó bá parun. Àwọn adọ́rùn wọn tán. Ó dìgbà tó bá parun ló ṣe máa mọ̀ pé ǹjẹ́ òun ò ní dẹ̀yìn lẹ́yìn Naomi ẹ̀. Kó má dẹ̀yìn kó continue. Nǹkan tó máa le dànù lẹ́gbẹ̀ẹ́ Naomi yẹn ó ń bọ̀ wá. Ó ń bọ̀ kankan ó tiẹ̀ ti dé tán. Ká má ì tí sọ̀tà Ashley yẹn. Ashley lóun gbẹ́kẹ̀lé family. Ó gbẹ́kẹ̀lé pé lóun ọmọ ọba. Bóyá bàbá ẹ̀ lọ́mọ ọba, bóun lọ́mọ ọba bí kíní kan Ọlọ́run ló mọ̀. Bẹ̀ tó sọ fún wa pé bàbá òun ló kọ́ òun níṣẹ́ oró. Ó máa ṣèkà. Ìyẹn Naomi o. Ṣé God forbid Naomi kọ́. Ashley ni mo fẹ́ sọ. Ashley ní bàbá òun ló kọ́ òun níṣẹ́ ìkà. Ó ní iṣẹ́ ìkà tóun ṣe ìyẹn Ashley o. Pé bàbá òun ló kọ́ òun. Pé tóun bá dẹ̀ ti ń ṣe ìkà yẹn pé òun mọ̀ pé òun ṣe ìkà. Ó ti di part and parcel live ẹ̀. Òun àti Mariam. Àwọn oníṣẹ́ ibi. Ọlọ́run ti gbé Naomi lékè yín náà. Ẹ̀yin oníṣẹ́ ibi. Ó ti dà bẹ́ẹ̀. Ṣé wọ́n ní ìsinmi? Wọ́n ò lè ní ìsinmi. Ṣé wọ́n rí bùkún gbà? Wọ́n ò lè rí bùkún gbà lọ́dọ̀ kábíyèsí nítorí iṣẹ́ ibi wọn. Wọ́n ò lè rí gbà. Wọ́n lẹ́yìn tó ṣe rere gan-an Ọlọ́run jẹ́ kó rí rere gbà. Nọ́tò tọkọ̀fẹ́ tó ṣiṣẹ́ ibi. Ó kàn máa backfire ni. Iṣẹ́ ibi yẹn máa tẹ̀lé lẹ́yìn. Ibi náà wọ́n kàn ń sunkún káàkiri. Lágbára Ọlọ́run, lágbára Kristi. Tẹ́ ẹ bá dẹ̀yìn lẹ́yìn Naomi, ẹkún ló máa gbẹ̀yìn ọjọ́ ayé yín. Àfi tẹ́ bá dẹ̀yìn o. Kì í ṣe pé bóyá mò ń ṣépè fún yín. Àfi tẹ́ bá jẹ́wọ́ kẹ́ repent pé àwọn jẹ́wọ́ jẹ́ ní ó lé o. Àwọn ti repent pátápátá. Tẹ́ bá fẹ́ repent, ẹ lọ sí iwájú kẹ́ lọ repent. Kí gbogbo ayé mọ̀ pé ti repent. Kì í ṣe pé ìtẹ́ máa tún máa ṣòṣì wá sí ọ̀dọ̀ Naomi. Kí Naomi jọ o counterfeit ni. A ti sọ pé kí Naomi sá fún yín o. Kó lè yín dànù. Ẹ̀yin lè máa sá ni. Naomi wo ló fẹ́ sá fún yín? Naomi dúró gidigbí. Kò sí nǹkan tẹ́ fẹ́ fi ọmọ Ọlọ́run ṣe. Kọ̀ràn bẹ́ẹ̀ ẹ gba ẹ̀mí mímọ́. Òun ló máa nà yín gbẹ̀yìn. Nígbà tí ẹ bá sọ pé ẹ̀ ní dẹ̀yìn lẹ́yìn Naomi. Ẹ ní ìsinmi náà. Ẹ̀yin tẹ́ sọ pé iṣẹ́ ibi lẹ́yìn láàyò láti máa ṣe. Àwọn ọmọ mẹ́ta tán tún ṣẹ́jọ́, àwọn ọmọ jòjòló, àwọn màlẹ́kà tẹ́tù. Ẹ rí pé ayé wọn ti bàjẹ́. Àwọn màlẹ́kà náà tún fẹ́ bá jà.
ta ló ń bá Ọlọ́run jà láyé yìí? Wọ́n lè wọ̀ èèyàn kì í bá Ọlọ́run jà. Ashley àti Tóbilọ́ba àti Mariam àti gbogbo wọn, àwọn oníṣẹ́ ibi, gbogbo àwọn olórin tó kù, wọ́n ní iṣẹ́ ibi làwọn yàn láàyò pé wọ́n ò ní jẹ́ kí wọ́n ò ní jẹ́ kí Naomi sinmi. Ẹni tó bá ní kí Naomi má sinmi, òun kò lè lálàáfíà lọ́jọ́ ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ kí a sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. A sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kábíyèsí ti dé. Ó ti dé pẹ̀lú agbára Ọlọ́run àti láàyè. Bó ṣe lọ láyọ̀, ó bọ̀ láyọ̀ àti àlàáfíà. Agbára, more power to your elbow. Lágbára ẹ̀jẹ̀ Jésù, Ọlọ́run á túbọ̀ ru kábíyèsí lágbára. Á mú Naomi láyà le. Á sóòkì gbogbo wọn sínú ẹ̀jẹ̀ Jésù. Á tiẹ̀ ti sóòkì wọn sínú ẹ̀jẹ̀ Jésù. Àti Naomi o, àti Tádéníkáwò, àti àwọn mẹ́ta, wọn bẹ́ta ti sóòkì gbogbo wọn sínú ẹ̀jẹ̀ Jésù. Kí ìyanu kó ṣẹlẹ̀ nínú ayé wọn. Káàbọ̀ Ọlọ́run kó máa dájú títí ayé ànípẹ̀kun. Àmín. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa tẹ́ fi ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run yóò máa dájú lórí wa o. Ẹ ṣé gan. Ẹ ṣé tẹ́tí sí wa. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá subscribe. A ti dúpẹ́ pé kábíyèsí ti dé sí ààfin. A tún ti dúpẹ́ pé Naomi àti àwọn ọmọ ẹ̀ àti ọwọ́ agbára ẹ̀jẹ̀ Jésù ó bá wọn dé láyọ̀ àti àlàáfíà. Ọlọ́run yóò ṣíjú àánú bò wọ́n ní agbára Kristi Jésù Olúwa wa. Amen. Thank you. God bless you.